eléyìí wọ́n ẹ̀sẹ̀ sẹ́ndí fídíò rẹ̀ sí mi lọ́sàn-án yìí ni ẹ tó wá gbọ́n tẹ́lẹ̀ ìmọ̀ tó ń sọ. bá ẹ̀sìn Islam jẹ́ fún onísúfí ṣùgbọ́n ẹni tẹ́ ẹ bá fún lọ́wọ́ tó bá ti ń yapa ẹ lé kì í sọ ọmọ rẹ nìyẹn. bàbá kan afa kan gbé ọ̀dọ̀ Sheikh Ibrahim wọ́n ń pè ní Gumi ó burú parí nínú mímọ̀ ṣé wù kọ́ wọ́n tún fún nílẹ̀ àmú ó mọ pé ó pin òun gangan ló lọ kọ́kọ́ lọ jẹ́ ọ̀tá Sheikh Ibrahim ní Saudi ó lọ bá wọn ó ṣe meeting ó ní afa kan wà ní Senegal wàhùwà mùsùlùmí oníkèéfìrí wọ́n ní bímọ ó fẹ́ yàwó kọjá súnà ìyàwó mélòó ni súnà ní afẹ́ mẹ́rin àbí ìrọ̀lẹ́ kéwú àbọ̀ ni mẹ́rin bó kéwú àbọ̀ ni kò sí ẹni tó sọ Al-Qur'ani ò sọ pé mẹ́rin nìyàwó àwọn àfáà wa àná ìmí ò mọ̀ ìmí mọ̀ tu bẹ́ẹ̀ ẹ jọ fáńkì umọ tọ́ba làkún mẹ́nà nìsáyì ẹ fẹ́ ní tó bá wù nínú obìnrin mọ́sìnà méjì wàásù làásà. fáńkì umọ tọ́ba làkún mẹ́nà nìsáyì. Masina wàásù làásà wàrúbà. Masina méjì wàrúbà. Mọ̀sẹ̀ wàlà àwọn bàbá máa sọ pé tàbí mẹ́ta kò sí lárúbáwá tàbí mẹ́rin wàsùlàsà pẹ̀lú mẹ́ta. yes. tó wà nù Kùránì nìyẹn wàsùlàsà ló wà bẹ̀ bẹ́ẹ̀ ni wàsùlàsà pẹ̀lú mẹ́ta wàrúbà pẹ̀lú mẹ́rin ní sẹ́wù sọ fún wọn wípé nítorí ẹ̀ ni ànábì wa Muhammadu ànábì fi mẹ́sìnà kò ń ṣe tú ní ìtumọ̀ rẹ̀ nọ́mà ṣùgbọ́n ẹjẹ́ àgbẹ̀sí tú mọ́sìnà méjì ni wà kì í ṣe tàbí wà plọ́ọ̀sì mẹ́ta ni wà plọ́ọ̀sì mẹ́ta wà rúbà tó bá plọ́ọ̀sì méjì pẹ̀lú mẹ́ta kí ló máa jẹ́ márùn tó bá plọ́ọ̀sì márùn pẹ̀lú mẹ́rin kí ló máa jẹ́ mẹ́sàn-án bàbá ṣe Ibrahim wá sọ pé lè ájìlì sáàdìkà nítorí ìyẹn máa tààrọ̀ súlì láì aláǹsẹ́wọ̀jẹ̀tì tíṣà nítorí àlànàbì wa Muhammad ṣe fìyàwó mẹ́sàn-án lẹ̀ láyé tó fi kú ṣé mẹ́rin ìyàwó ànábì tẹ̀ mọ́ká wáyé tó jẹ́ pé mẹ́rin náà máa sọ pé Islam gbọ́ wa irọ́ ni ibẹ̀ yẹn wá níwà ìní díbùtún aláàtàdìlò fáàfù yẹn tó jẹ́ fáàwá yídà yẹn ìgbà táwọn onítẹ̀fisìrì tọ́ bọ̀ wọ́n ní fáàfù yẹn fáàfù lè fákìrì ìnkúntà fàkìrán wáhìdán ni o má jù tó tó o bá ti rọrùn fún ọ tó yẹ pé yàrá kan ló ń gbé ẹyẹ ọ̀kan ni o máa wáyé mọ́. kí ló dé alẹ́ sọ̀rọ̀ ẹgbẹ́ kò pọ̀. ó pọ̀ yamayama. alẹ́ sọ̀rọ̀ ẹgbẹ́ kò sí mbẹ́ ó pọ̀ rẹ́wùrẹ́wù. wọ́n ń ba ẹ̀sìn Islam jẹ́ fún. naam gbogbo náà ti gbọ́ nǹkan tí eléyìí tó tún gbé dé aláwọ̀kọ́ ni lọ́ọ́ mọ̀ náà lọ́ọ́ mọ̀ pé téèyàn bá ti lè jẹ́ onísúfí tó o bá ti lè jẹ́ onísúfí aláhi tàláhi ó ti ṣàgbákò àyàfi ìtọ́lọ́n bá fẹ́ kó yọ nígbẹ̀yìn ayé rẹ̀ ló yá kù gbangba mo ti ń sọ yìí torí onísúfí náà ni yóò mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ kọ̀rọ̀ báyìí onísúfí ní wọ́n ṣe kí ni o ni yóò mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ kọ̀rọ̀ báyìí ẹ wá jẹ́ n tún play àwọn tó ṣe sẹ́ndì fídíò sí mi gan àáfà àjàgbàjàgbà náà kọ síbẹ̀ ó ní ẹ wò ní tó wà nù fídíò rẹ̀ àáfà àjàgbàjàgbà ẹ wò onísúfí ẹ ti rí àáfà àjàgbàjàgbà gan náà wulẹ̀ ti kọ́ bí ọ̀rẹ́ dì àáfà kí ni o àáfà àjàgbàjàgbà òun náà kọ́ bẹ́ẹ̀ mo wá fẹ́ tún ọ̀rọ̀ yẹn play màá wá tún ṣàlàyé ó fẹ́ mọ́ fínilẹ̀ ní ìsìnkú alẹ́ fẹ́yàwó ju mẹ́rin lọ gẹ́gẹ́ bí mùsùlùmí nítorí fínilẹ̀ nìyẹn o ṣùgbọ́n àṣírí rẹ̀ máa tú fúnra lára rẹ̀ náà ni ó tú àṣírí ara rẹ̀ màá bá ṣàlàyé ẹ̀ àwọn wèrè wàlẹ́ ẹ̀ ló kọ̀ọ̀kan ju bá ń lọ akànbá yín bẹ́ẹ̀ lọ́n kẹ́ ẹ change dé ṣùgbọ́n kò sí téèyàn lè pè yín ju pé àáfà àjàgbàjàgbà àgbákò mùsíbà àdánwò àwọn ọ̀bàyéjẹ́ àwọn òbá nǹkan jẹ́ abayéjẹ́ làwọn àfẹ́ eléyìí assalamu alaikum sheikh ẹ tó ti pè mí táìmù tó tún ṣe prógámù lọ lónìí sáà o mo fẹ́ béèrè táìmù wo la fẹ́ lọ bẹ̀rẹ̀ lọ́la ní sáà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ má bínú o sheikh sá ń pè mí wọlé tá a bá ti ń ṣe prógráàmù ni o kọ́lọ́ba ń san fámi lẹ́sùn lóore so kí ni mo wá sọ ni wípé
eléyìí nísìnyí báyìí ó fẹ́ fi rinlẹ̀ wípé a lè fẹ́ yàwó ju mẹ́rin lọ ó nítorí pé ṣèbọn Niyas tó bá rí bẹ́ẹ̀ o bó ṣe sọnù o tó bá rí bẹ́ẹ̀ mi ò mọ̀ o ó ní ìyàwó mẹ́sàn-án ni wọ́n fẹ́ ó jẹ́ mọ́ pé ọ̀rọ̀ rẹ̀ kí wọ́n mọ̀ ṣàlàyé àwọn àfa jágbajàgba ẹ bá wa share program yìí kẹ bá wa lọ́fẹ̀ẹ́ kẹ bá wa like rẹ̀ ó yá ẹ mọ̀ gbọ́ bó ṣe ok báyìí náà ní ṣe pé rẹ̀. wọ́n ń ba ẹ̀sìn Islam jẹ́ fún onísúfí ṣùgbọ́n ẹni tẹ́ ẹ bá fún lọ́wọ́ tó bá ti ń yapa ẹ lé kì í sọmọ rẹ nìyẹn. ṣe gbọ́ ẹni tẹ́ ẹ bá ti ń fún lọ́wọ́ tó bá ti ń yapa ẹ lé kì í sọmọ rẹ ìyẹn ni pé tó bá ti lè gbọ́ lọ́wọ́ wọn tóun wá sọ pé òun ò ṣe kinní yẹn mọ́ wọ́n ti mọ̀ pé ó ti fẹ́ kó lára àwọn nu gbogbo wọn tó ti gbowó Sufi pátáláyé àdánwò tí ó ń dé tí wọ́n fi lé ọ látara pé bóyá òun ti ń ṣe súnà Ọlọ́run jẹ́ ó dé bọ̀ o àdánwò tí ó dé tí wọ́n fi lé ọ látara wípé bóyá o ti ń ṣe súnà ni Ọlọ́run jẹ́ ó dé bọ̀ o mo rò bóyá Ọlọ́run jẹ́ ó ṣe kí ni Ọlọ́run jẹ́ ó dé bọ̀ ẹ tẹ́ bá ti fún lọ́wọ́ Sufi tó bá ti ń ta kò yín ẹ lé àfa jagbajagba ní sọ bẹ́ẹ̀ ó kọ́ tán tó bá wà nẹ́tì rí àfa jagbajagba ó kọ́ tó bá wà nìyẹn o fídíò yìí mo ṣe sẹ́ndì ẹ̀ sí mi náà nìyẹn àfa jagbajagba ó kọ́ tiẹ̀ tó ti bá wà nìmí kọ́ mo fóun ó wà lè jókòó tí ń jẹ́ náà nù ládùúgbò wọn àfa jagbajagba má ṣe mọ́ kó báwọn èèyàn rẹ o má ṣe mọ́ parọ́ fáwọn èèyàn rẹ o má ṣe fẹ́ mọ́ ba yí àwọn èèyàn jẹ́ òun lẹ rí yìí o bí wọ́n ṣe mọ́ parọ́ fáwọn èèyàn tí wọn ò mọ nǹkan kan òun lẹ rí yìí o kéèyàn ó sì mọ́ sọ lẹ́nu rẹ̀ wípé a lè fẹ́yàwó ní mẹ́sàn-án ó tún wá fẹ́ mọ́ ẹjọ́ mọ́ yé wa wípé Ọlọ́run ò mọ nǹkan tí ń sọ ni kò sí inú Kùránì àáfàá jágbajàgba ó kọ́ tán pé nìyẹn o èmi kọ́ ni mo pè bẹ́ẹ̀. wọ́n ń ba ẹ̀sìn Islam jẹ́ fún onísúfí ṣùgbọ́n ẹni tẹ́ ẹ bá fún lọ́wọ́ tó bá ti ń yapa ẹ lé kì í sọmọ rẹ nìyẹn. bàbá kan àfa kan gbé ọ̀dọ̀ Sheikh Ibrahim wọ́n ń pè ní gu. kí ló wá fẹ́ mú sọ̀sọ́kúsọ tó fẹ́ sọ yìí ni wípé ẹnìkan wà òun náà ní sọ́tàn ìtàn bú tó ń sọ borí bẹ́ẹ̀ bí ó rí bẹ́ẹ̀ kò kàn mí gbé pọ́n Sufi ló ti sọ́ bá wọn ó sì fẹ́ fi sẹ̀rí aburú ni definitely bó ṣe rí náà ló ti sọ yẹn ẹjọ́ mò ń bọ̀. so òun náà ló ti mú wá ó sì fẹ́ fi sẹ̀rí ọ̀rọ̀ wọn ni ẹ mọ̀ bínú ẹ̀ pé táìmù yìí mi sábà ṣe programu so ló fà á láwọn tí mo mú àtẹ́ǹdì sí lásìkò yìí so òun náà ló fẹ́ fi sẹ̀rí ó wá lẹ́ni tẹ́ ẹ bá ti fún lọ́wọ́ Sufi tí bá ti ń takùn yẹn lè dànù ọmọ ìgbà jàtìjàtì ni ó wá fẹ́ mẹ́nìkan wá tó ṣe pé wọ́n fún lọ́wọ́ Sufi bá wọn tó wá padà ń takùn àfa àwọn olófẹ́ mú wá bá wọn ọwọ́ Sufi ọwọ́ àdánwò ni Ọlọ́run ní jí ó gbà o ọwọ́ àdánwò ni Ọlọ́run ní jí ó gbà o tó o bá ti lè gbọ́wọ́ Sufi tí ẹ ti ta o Ọlọ́run ní jí ó gbà o so orí wo ń Sufi tó wá fẹ́ bú mi lórí pé mo sọ pé téèyàn bá ti gbọ́wọ́ Sufi in tí màá fi gba ọ̀rọ̀ rẹ tó wá fẹ́ bú mi lórí ẹ̀ ni pé in tí mò ń discuss pàápàá yìí sọ ìwọ náà sọ mọ́ kó ní tó sọ bó ṣe rí nù o sọ pé yìí sọ̀rọ̀ aburú téèyàn bá sọ lára ti yẹn yìí sọ àbá yìí sọ téèyàn ò bá lè sọ ẹ mọ́ gbọ́ lọ. ó burú pa. ó lẹ́nìkan ó kí lọ́dọ̀ Sheikh Ibrahim Niyas wọ́n ń pè ní Gumi ó burú gan ó fẹ́ lọ tako Sheikh Ibrahim Niyas ní Saudi ẹ sàmú gbọ́. àfa kan gbé ọ̀dọ̀ Sheikh Ibrahim wọ́n ń pè ní Gumi. àfa kan gbé ọ̀dọ̀ Sheikh Ibrahim Niyas wọ́n ń pè ní Gumi. ó burú parí nínú mímọ̀ ṣé wù pọ̀. ó burú parí nínú mímọ̀ mo rò pé ó burú parí àrìndínlélẹ́ yìí o àfa ǹjẹ́ ara súnà ní ká máa disrespect àwọn àgbàlagbà tó jù wá lọ ṣé súnà ní ká máa gapá ṣe bí ànábì ṣe ṣe dá wà nù kọ́kọ́ sọ̀rọ̀ lórí pé ṣé súnà sọ wípé ká fẹ́ yàwó ju mẹ́rin lọ irú ọkọ làmọ́ dá ló ń jàre ó ló ní mímọ̀ parí ó ṣe kí ni ó ló ní mímọ̀ parí. àwọn tó fún nílẹ̀ àmú ó mọ pé ó pin òun gangan ló lọ. aláwọ̀kọ́ wọn fún nílẹ̀ àmú náà rádaràda ni ogun ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá ní fún yẹn mímọ̀ ó sì kákéwò rẹ dáadáa ilé àmúbúwo náà ń ṣe fún ọ. ó lọ jẹ́ ọ̀tá Sheikh Ibrahim ní Saudi. ó wá padà lọ jẹ́ ọ̀tá Sheikh mo fẹ́ jẹ́ gbọ́dọ̀ yẹn yé ni olóje mọ́ tún sọ o ó wá padà lọ jẹ́ ọ̀tá Sheikh Ibrahim Niyas ní Saudi ẹ̀kẹ́ torí pé ó ti takò Sheikh Ibrahim Niyas ni o. ó bá wọn ó ṣe meeting ó ní àfa kan wà ní Senegal wàhùwà mùsùlùmí oníkèfèrí wọn ní bímọ. ó lá àfa kan wá lọ bá wọn ní Saudi pé àfa kan wà ní Senegal oníkèfèrí ni wọ́n wá sọ fún un wípé bímọ kí ló tó fi sọ pé kèfèrí ni ó wá fẹ́ sọ̀rọ̀ tó fi sọ pé kèfèrí ni. ó fẹ́ yàwó kọjá súnà ìyàwó mélòó ni súnà ní afẹ́ mẹ́rin àbí.
ó wá níyẹn sọ wípé tó fi jẹ́ kèfèrí ni wípé ó fẹ́ ìyàwó kọjá súnà. Ìyàwó mélòó ni súnà sọ wípé ká ṣe kí ni o? Súnà sọ wípé ká fẹ́ ó ní mẹ́rin àbí alákọ̀ọ́kọ́ náà jẹ́ sáré kílẹ̀ bíbẹ̀ yẹn tó rálábòsí ni wọ́n. In tó sọ yẹn tó bá rí bẹ́ẹ̀ lóòótọ́ kò sẹ́nì kankan tí ó pè yẹn ní kèfèrí torí pé ó fẹ́ ìyàwó kọjá mẹ́rin. Kò sẹ́ni tó máa pè yẹn ní kèfèrí torí pé ó fẹ́ ìyàwó kọjá mẹ́rin. Ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n wá lè padà jẹ́ kèfèrí tó bá rí wípé halali ni kóhun ò fẹ́ kọjá mẹ́rin bẹ́lẹ̀ yìí ṣe rí nísìnyí wà tó wù ú tábà ti sàlẹ̀ fún tí ò bá ti gbọ́ wà láì kèfèrí ni torí ti takọ ayọ̀ náà ọba kèfèrí ni. Ìtẹ́yẹ̀ bá fẹ́ ìyàwó kọjá mẹ́rin lẹ́yìn tó ṣe wípé ipò ẹ̀ṣẹ̀ ló bọ́ sí kìí ṣe kèfèrí kìí ṣe kèfèrí ṣùgbọ́n téèyàn bá ṣe istihlalu rẹ̀ wípé ó lẹ́tọ̀ọ́ halali ni nínú Islamu ká fẹ́ ìyàwó kọjá mẹ́rin ẹgbọ́n mi o tó ní halali ni nínú ẹ̀sìn ká fẹ́ ìyàwó kọjá mẹ́rin ó ti takọ̀ lọ́ọ̀ba ó takọ̀ ànábì mà fún aládìsí rẹ̀ ó takọ̀ ànábì irú ó ń tàn sí rẹ̀ kèfèrí ló máa jẹ́ àyàfi kó túbá tó bá e gbà ọ̀tọ̀ ni wípé ẹ̀ṣẹ̀ ló gbé débẹ̀ bọ̀ ó ń gán dídì sọ pé halali ni sẹ́ẹ̀ bí ìgbà téèyàn ṣe istihlalu pa alẹ́ mọ́ mu tí alẹ́ mọ́ ṣe zìnà ni nítọ́lọ́ ní òdánú ẹ̀sìn wá sọ pé ó da olójáza ó wá ń torí ẹ̀tọ́ ayọ̀ náà ọba ní tùkùtù bẹ́lẹ̀ yìí náà ṣe ń tu ní tùkùtù yìí irú ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kèfèrí ni ó ti takọ náà bó sì takọ ànábì rẹ̀ kèfèrí ló ń tàn kèfèrí ló ń tàn bóyá ntẹ́ni yẹn náà fi wá sọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n èèyàn kankan fẹ́yàwó kọjá kódà kéèyàn fẹ́yàwó mẹ́wàá ẹlẹ́ṣẹ̀ ló máa jẹ́ torí ó ṣe ọlọ́ba ni ṣùgbọ́n tó bá wá ní bẹ́ẹ̀ ni bọ́lọ̀ ṣe rí aṣẹ́nu ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ irú ń tàn ó ti di kèfèrí irú ń tàn ṣe kí ni o ó ti di kèfèrí ó ti ṣe kí ni ó ti ẹnìkan sọ pé kí n jẹ́ kó láǹdì ó ti láǹdì tẹ́lẹ̀ mo ti jẹ́ káwọn èèyàn gbọ́ nǹkan tó sọ tẹ́lẹ̀ èmi wá fẹ́ mọ analyse ẹ̀ náà ni mo ti jẹ́ kó láǹdì tẹ́lẹ̀ náà tí má tó wá analyse má tó wá tún play ọ̀sẹ̀ náà ẹ̀sẹ̀ sẹ́ni fídíò sí mi wá fẹ́ jẹ́ ó gbóná rárá àti rárá ẹjọ́ tó bá di 8:15 tó bá di ní kí ni o 8:15 ní alẹ́ yìí kí ni mo pe o 8:15 ní alẹ́ yìí in tó wà òótọ́ tó wà behind the case ẹ̀ tán gbé kíní rẹ̀ káàkiri táwọn Sufi ń promote fídíò rẹ̀ Mọ̀nsúrà Adéọlá Adépọ̀jù táwọn lọ fi ń kọ́ Malam Yusuf Adépọ̀jù lọ́rùn àti súnà tó náà fi ń kọ́ súnà náà lọ́rùn ìntí yẹ́sà ló kà sí ti ẹ̀ nìyẹn tó fi ń kọ́ súnà èmi ti sọ tẹ́bá ti ń takoru Yusuf Adépọ̀jù àbáwọn míì súnà náà fẹ́ bá jà mo rò pé yé wọn ká ẹwà wọn súnà o gbogbo ẹ̀ pátá ni màá ṣàlàyé inshallah tó bá di ní 8:15 ní alẹ́ yìí tó bá di kí ni o 8:15 ní alẹ́ yìí so mo ti ṣàlàyé èèyàn lè jẹ́ kèfèrí lóòótọ́ tó bá gbà wípé a lè fẹ́ yàwó ju mẹ́rin lọ tó gbà wípé ó jáza halali ni ẹja mo gbọ́rọ̀ rẹ̀ lọ. irọ́ ni. ó wá bí àwọn èèyàn wípé mélòó lẹ́sìn ní káfẹ́ àwọn èèyàn wá ń dá lóhùn bẹ́ẹ̀ wípé mẹ́rin ni ẹ̀tún bẹ̀ yẹn gbọ́ àwọn náà ẹsẹ̀ mọ́ gbé wèrè tí wọ́n wà àwọn èèyàn tó sọ fún bẹ́ẹ̀ wípé mẹ́rin ni òun náà ẹsẹ̀ sọ pé irọ́ ni mẹ́rin kọ́ lẹ́sìn ní afẹ́ ẹgbọ́n náà. súnà ní afẹ́ mẹ́rin àbí. ṣẹ́gbọ́ wọ́n ní mẹ́rin ó wá nírọ́ ni. kéwú àbọ̀ ni. ó ní kéwú àbọ̀ ni ká sọ wípé ká fẹ́ mẹ́rin arìndìn. mẹ́rin bó. kéwú àbọ̀ ni. èyí tí ń rìkọ́dù ẹ̀ náà wá ní mẹ́rin bó a lè fẹ́ ju mẹ́rin lọ nìyẹn o ó ní mẹ́rin bó ẹ mọ́ jẹjọ́ torí tọ́lọ̀ lálẹ́ ẹ mọ́ jà gbàgbé lálẹ́ 8:15 òótọ́ tó wà behind the case Mọ̀nsúrà Adépọ̀jù Mọ̀nsúrà Adéọlá ẹ tẹ́ pé òun àtọkọ rẹ ti kọ́ra ẹ tó wà lọ ka Adépọ̀jù sí kó lè bá àdàbí pé sáfẹ́ fi tánìṣì ìméjì Málámù yìí no problem gbogbo àdálẹ́ àṣàlàyé gbogbo ẹ̀ lágbára Ọlọ́run tó bá dalẹ́ àṣàlàyé ẹ̀ so ní 8:15 àṣàlàyé ẹ̀ ó wá bí àwọn èèyàn pé mélòó àwọn èèyàn sọ wípé mẹ́rin ó wá ní irọ́ kéwà bọ̀ ní mẹ́rin bò ó arìndì tó ń rí kọ́dẹ̀ náà sọ pé mẹ́rin bò ó àwọn tó wà lórí ìjókòó gan mọ̀ pé mẹ́rin ni wọ́n mọ̀ pé kí ni o mẹ́rin ni ẹ wọ́n gbọ́ lọ. kò sí ẹni tó sọ Al-Qur'ani ò sọ pé mẹ́rin nìyàwó àwọn àfáà wa. ó ní kò sẹ́ni tó sọ Al-Qur'ani ò sọ wípé mẹ́rin nìyàwó ẹ mọ̀ gbọ́ yóò tún gbọ́ àwọn àfáà tó ti lọ o ẹ mọ̀ gbọ́ o kò sẹ́ni tó sọ yẹn tuntun gbọ́ ó ń Sufi bọ́ ṣe máa ń ṣe nu àwọn onísúfì ẹ̀yin ló rẹpísẹ́ǹtì tẹ́ bá wọn pè bẹ́ẹ̀ ṣe ń ṣe kọ́ ẹ̀yin ni kẹ́ ẹ jáde kẹ́ ẹ ní rọ́ o
ó ń Sufi kọ́ lélẹ́yìí o bí Sufi sọ pé ká ṣe rèé kọ́ ìgbà tẹ́ ń lé àwọn amọ̀ṣèkà ó rí pa sọ páwé ṣe ṣèkà wù àwọn oníSufi bó ṣe mọ̀ ṣe rèé ìwọ náà ni kó wá bọ́ ta wípé irọ́ ní pa inshallah 8:15 ẹja pàdé ṣe gbọ́ ẹja gbọ́ tí ń sọ lọ. mẹ́rin bó. kéwú àbọ̀ ni kò sí ẹni tó sọ Al-Qur'ani ò sọ pé mẹ́rin nìyàwó àwọn àfa wa àná ìmí ò mọ̀ ìmí mọ̀ tu bẹ́ẹ̀ ẹ jọ fáńkì wúmọ́ tó. ó láwọn àfa àwọn àná tó ráwọn àfa àwọn ló máa jẹ́ kì í sáwọn àfa tiwa ó láwọn àfa àwọn tànà ìmí ò mọ̀ ìmí ìsì mọ̀ ó kàn mọ̀ tu bẹ́ẹ̀ nìyẹn ní pẹ̀lú fẹ́nu wọn orí pé wèrè làwọn àfa àtìyín tó ń sọ wọn bẹ́ẹ̀ sẹ́ ọlọ́ọ̀bá jẹ́ pẹ̀lú fẹ́nu wọn nìyẹn àwọn àfa àti wèsì ìṣerú ẹ̀ tí wọ́n mọ nǹkan tó jẹ́ sìn wọ́n mọ̀ tu bóyá àwọn olójú sọ pé àwọn àfa àti wọn ní ń sọ ó wá fẹ́ sọ pé kí Al-Qur'ani wí yóò wà tó ayọ̀ náà bá ń tukutu torí kọ́rọ̀ rí ó lè bá a ta la ilaha illallah ṣùgbọ́n múra ẹ̀ kò fura ni èmi ti sọ fún yín ọmọ Ìbàdàn lèmi mo mọ̀ pé mi ò gúdò mi sì mọ̀ ọ̀rọ̀ sọ ṣùgbọ́n tó bá di bí àlàyé màá fàlàyé màá ṣe pa yín. mọ̀ tu bẹ́ẹ̀ ẹ jọ fáńkì wúmọ́ tó bá làkún mẹ́nà nìsáyì ẹ fẹ́ ní tó bá wù yín nínú obìnrin mọ́ sí ná méjì wá sùn lásà. fáńkì wúmọ́ tó bá làkún mẹ́nà nìsáyì. masina wasulasa waruba. masina méjì waruba. wasula. mọ̀sẹ̀ wàhálà àwọn bàbá máa sọ pé tàbí mẹ́ta kò sí lárúbáwá tàbí mẹ́rin wasulasa pẹ̀lú mẹ́ta. yes. tó wà nù Kùránì nìyẹn wasulasa ló wà bẹ̀ bẹ́ẹ̀ ni wasulasa pẹ̀lú mẹ́ta waruba pẹ̀lú mẹ́rin ní sẹ́wù sọ fún wọn wípé nítorí ẹ̀ ní Ànábì wa Muhammadu masina méjì waruba. mọ̀sẹ̀ wàhálà àwọn bàbá máa sọ pé tàbí mẹ́ta kò sí lárúbáwá tàbí mẹ́rin wasulasa pẹ̀lú mẹ́ta. yes. tó wà nù Kùránì nìyẹn wasulasa ló wà bẹ̀ bẹ́ẹ̀ ni wasulasa pẹ̀lú mẹ́ta waruba pẹ̀lú mẹ́rin ní sẹ́wù sọ fún wọn wípé nítorí ẹ̀ ní Ànábì wa Muhammadu Ànábì fi mẹ́sìnà kò ṣe tù ní ìtumọ̀ rẹ̀ nọ́mà ṣùgbọ́n ẹja. mo fẹ́ kẹ́ ẹ nọ́tìsì ibẹ̀ yẹn o ó ní mọ́sánná kìí ṣe tù ní ìtumọ̀ rẹ̀ nọ́mà ẹ nọ́tìsì ibẹ̀ dáadáa ó ní mọ́sánná kìí ṣe tù ní ìtumọ̀ rẹ̀ nọ́mà ṣùgbọ́n sájà túbà orí ẹ̀ ó ti gbálẹ̀ àfa jagbajagba àbí kíran pokọ rẹ̀ nítọ́kọ́nù okọ̀ rẹ̀ nù orí ẹ̀ ó ti gbálẹ̀ ìwọ wá lè tú bó ṣe wù ẹ́ apáàtì wà tó kọ́kọ́ sọ pé kìí ṣe ọ̀ ló túmọ̀ sí màá túmọ̀ yẹn ṣùgbọ́n mo kọ́ fẹ́ kẹ́ ọkọ́ nọ́tìsì ibẹ̀ yẹn náà ó ní mọ́sánná lóòótọ́ kìí ṣe túmọ̀ lò tú ló túmọ̀ sí ó sì ẹ̀mọ̀ kékeré ṣe tú ṣùgbọ́n ká tú bẹ́ẹ̀ bó ló ṣe tú bẹ́ẹ̀ ìwọ tó lè sọ wípé wà kò túmọ̀ sí àwọ̀ ṣùgbọ́n ó lè tú mọ́sánná sí ẹ̀sàjà tú sí tú ó mọ tí ń ṣe yín. mọ́tò balakun mina nìṣẹ́. masina wasulasa waruba. masina méjì waruba. mọ̀sẹ̀ wàhálà àwọn bàbá máa sọ pé tàbí mẹ́ta kò sí lárúbáwá tàbí mẹ́rin wasulasa pẹ̀lú mẹ́ta. yes. tó wà nù Kùránì nìyẹn wasulasa ló wà bẹ̀ bẹ́ẹ̀ ni wasulasa pẹ̀lú mẹ́ta waruba pẹ̀lú mẹ́rin ní sẹ́wù sọ fún wọn wípé nítorí ẹ̀ ní Ànábì wa Muhammadu Ànábì fi mẹ́sìnà kò ṣe tù ní ìtumọ̀ rẹ̀ nọ́mà ṣùgbọ́n ẹjẹ́ àgbẹ̀sí tù mọ́sìnà. ṣẹ́gbọ́ wàláì èmi tí fẹ́ sọ̀rọ̀ bukú sáwọn èèyàn yìí ṣùgbọ́n bó lè yín ó ṣe ya wèrè tó báyìí ìwọ gán dídì sọ wípé mọ́sìnà ń bi bẹ̀yẹn kì í ṣe tù ní túmọ̀ rẹ̀ nọ́mà ṣùgbọ́n ẹjẹ́ àgbẹ̀sí tù sóòforí gbálẹ̀ níbo ló ṣe bọ́lọ̀ ń gbèsí tù gbé kákan gbèsí tù torí pé sẹ́ni tí ò bá sọ bá wọn màá sọ túmọ̀ mọ́sínà yẹn o kò lè rí tú bí ṣe ń tu yẹn láyé wọn ò bí dáa mọ́sínà ò túmọ̀ sí tú mọ́sínà kò túmọ̀ sí tú sùlásà kò túmọ̀ sí tírì ń pé 2 + 3 ó jẹ́ 5 wàrúbá kò túmọ̀ sí 4 2 + 3 + 4 ó wá jẹ́ 9 kò túmọ̀ sí 4 ọ̀tọ̀ ní túmọ̀ rẹ̀ ó wá ní kò sí lárúbáwá tàbí ń bẹ̀ yẹn èmi ò ṣẹ̀ṣẹ̀ ní sọ wípé káwọn èèyàn lọ wo lárúbáwá rẹ̀ nínú English translation torí gbogbo ayé mọ̀ wípé àwọn àfọ oní Sufi
èyí tí orí ibu rẹ̀ bá ti gbin dòtàn yányán mọ́ ṣe mọ́ wùwà lélẹ̀ èyí tí kíni rẹ̀ bá ti di dòtàn yányán bí wọ́n ṣe mọ́ wùwà òun lélẹ̀ ẹgẹ́ tí ń sìn yóò mọ̀ sọ tó bá ti rí ni ṣé ráyà Kùránì wà tó wà ń bẹ̀ ń fáńkì húmọ́ tọ́bálà kúmínà ní sáà mọ́síná lójú sọ pé ó múra rẹ̀ sẹ́ẹ̀rí ibi tí mo fẹ́ jẹ́ gbọ́ bí kò túmọ̀ sí méjì náà wọ́n ní wa ni ò jẹ́ wàhálà mi ó pọ̀ ó ti múra rẹ̀ fúnra lára rẹ̀ báwọn. mẹ́sìnà kò ṣe tú ni ìtumọ̀ rẹ̀ nọ́mà ṣùgbọ́n ẹjẹ́ àgbẹ̀ sí tú. ẹ mọ̀ gbọ́ ó ṣe gbé sí tú ọmọ àlè àwọn ta lọ́kọ́ gbé sí tú fún ọ. ẹ mọ̀ gbọ́ o sẹ́ẹ̀rí fáńkì húmọ́ tọ́bálà kúmínà ní sáà ọlọ́ni ẹ fẹ́ ìkéyìí tó bá ti wù yín nínú àwọn obìnrin mọ́síná ìní tí sọ̀túnmọ́ rẹ̀ wá tó wà ń bẹ̀rùn kìí ṣe and ìtumọ̀ mọ́sínágò níjó jẹ́ and lẹ́bí tó sọ wípé kìí ṣe tú nítumọ̀ rẹ̀ náà ṣùgbọ́n ẹja gbé sí i ó sì gbé sí i ilé ìdílé iná ti kọ Kùránì tó fi gbé sí i ṣé wàá rí ìtumọ̀ tó ń fún yìí kò sáfà kankan tó tú rẹ̀ rì àwọn tẹ́ẹ̀rì tán mọ̀ tú rẹ̀ mo fọ́lọ́ tó lẹ́mìí ìbúra sí ó Sufi náà ni ó jẹ́ yóò sì jẹ́ ìtó bá ti ya wèrè pín nínú wọn ni tó fẹ́ ṣe sìnà tó fẹ́ kóbìnrin jọ tó fẹ́ ṣe sìnà tó fẹ́ kóbìnrin jọ kì í ṣe gbọ́n Sufi ni mo sọ tí ń sọ yìí o ẹ mọ̀jà sábò sí o èyí tó ti ya wèrè pín tó sì fẹ́ ṣe sìnà tó fẹ́ kóbìnrin jọ òun ni àdìsí tó wá yóò mú wá gan táwọn wèrè irú wọn máa ń lò kò tún mọ̀ nítorí ẹ kó sọ nígbà níbi sọ pé tó bá dìgbẹ̀yìn ayé àwọn obìnrin ò mọ̀ pọ̀ tán máa bo ọkùnrin màá tún bá sọyún náà nítorí yóò sọnù àwọn wèrè ó Sufi tó dàbí tiwọn táwọn máa ń lónù àwọn ìkàn wọ́n mọ̀ tú àyà yìí náà báyẹn náà wọ́n mọ̀ tú bá náà pé a lè fẹ́ yàwó ju mẹ́rin lọ mẹ́sàn-án ni wọ́n mọ̀ tú bá but yóò jò Sufi tó ti ya wèrè pín kì í ṣe gbogbo wọn wàláì ẹ mọ̀jà sábòsí yóò jẹ́ tuntun ti ẹ̀ ń pé wèrè tó ní gírèdì ó ṣe kí ni ó ní gírèdì mọ̀ sọ wípé eléyìí ni ṣe eléyìí mọ̀ fẹ́ bẹ́sìn jẹ́ ni lèmi fi ń sọ wípé ẹni tó bá fẹ́ yàwó ju ẹyọ kan méjì lọ mẹ́rin lọ mẹ́fà méje ó fẹ́ báwọn ẹlẹ́ṣẹ̀ ni ṣùgbọ́n tó bá ìgbà wípé ó lẹ́tọ̀ọ́nú ẹ̀sìn ká ṣe bẹ́ẹ̀ wàláì mo fọ́lọ́ ń búra sí kèfèrí ló ń tàn wàláì kúfùrù ló ṣe ẹ mọ̀ túmọ̀ ẹni ó ṣe ìstìhìláàlù ó pe nǹkan ní halali ní tọ́lọ́ ń pè ní haramu eléyìí ti kèfèrí ni bó ṣe wáyé àyàfi ó ṣàlàyé fún wa ní irọ́ o bó ṣe rí náà nu wàláì kìí ṣe mùsùlùmí láfi ń sọ fún wọn tó rìn dìn mo bá tí wọ́n sọ fún kẹ́tí bọ́tà tí ń pe láìláìláìláì tó sì ń kírun déédéé téèyàn bá ti sọ tọ́lọ̀ ò sọ tó sì dùn sórí ẹ̀ pé bẹ́ẹ̀ mi ó ṣe sọ́nu gbà tó ṣàlàyé fún wàláì kèfèrí ni ó takọ́ lọ ni ó dẹ̀ takọ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò tí ì yé ó takò fáńkì húmọ́ tọ́bàlà kúmínà nìsà mọ́sánná wà sùlásà ó ní wà bẹ́ẹ̀ kò túmọ̀ sí tàbí ẹ bá mi sí síbó olóògọ́ ni olóògọ́ torí pé o fẹ́ bẹ́sẹ̀ Ọlọ́run bá jẹ́ ọmọ àlè torí pé o sáfẹ́ o fẹ́ mọ kí nǹkan rẹ bọ́bí tó bá ti wọ̀ o fẹ́ ṣe zìnà tó bá fẹ́ ṣe zìnà dá ṣe náà mọ́tò bẹ́sìn àwọn tí wọn ò nímọ̀ gan tí wọ́n wà wájú rẹ̀ nígbà tó bí wọ́n pé mílíọ̀nù lọ́lọ́ ni a fẹ́ àwọn yẹn sọ wípé mẹ́rin onírọ́ ẹ̀bùn akọni ẹ̀kọ́ àbọ̀ ni torí pé o fẹ́ ṣe zìnà o lò sí ọmọ o fẹ́ ṣe zìnà ó sì dá ṣe zìnà rẹ lọ́tọ̀ mọ́tò báyà àwọn èèyàn jẹ́ ṣùgbọ́n àníbẹ̀ lọ́n kó o ṣe zìnà náà ṣùgbọ́n bó ṣe ń ṣe yìí ẹ bá mi sí Quran 35 kí lélẹ́yìn dùn ìwọ náà bó làwọn èèyàn yìí ṣe wá ṣe ó fẹ́ sí nǹkan gidi lórí fóònù wọn tó mọ polówó àwọn áàpù mi ẹ bá ń sí Quran 35 ẹ bá mi sí kí ni o Quran 35 Suratu Fatir kẹ́nìkan bá mi wóyìnbó first aya number 1 yín tó fẹ́ túnú bíbẹ̀ náà ó wà bí wọn ò bí ọ́dà kò sí bó ṣe fẹ́ tú bíbà yìí ó yà kó bá rẹ ni kò sí bó ṣe fẹ́ tú ọlọ́wọ́ bá ti mọ̀ pẹ̀lú ẹ̀yìn fìtínà aládàáwó bá yóò wà ọlọ́wọ́ bó sọ̀rọ̀ ẹ̀ débi pé yóò clear ẹ̀ tó lọ bámbò mi àwọn tọ́lọ́ sí sọ̀rọ̀ rẹ̀ nínú àyà yìí kèé sọ̀rọ̀ àwọn kíni o kèé sọ̀rọ̀ obìnrin màá wá túmọ̀ àyà yẹn fún yín mọ́sínátò náà tún yẹn rí kó sáré pé yẹn kò túmọ̀ sí méjì náà ṣùgbọ́n ẹja túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ jẹ́ tó ó ṣe túmọ̀ Kùránì bẹ́ẹ̀ ẹ ti di pé mọ́ tú bẹ́ẹ̀ ni. mẹ́ta wà àwọn Sufi wọ́n ti ya wèrè gan. pẹ̀lú mẹ́rin ní sẹ́wù sọ fún wọn wípé nítorí ẹ̀ ni ànábì wa Muhammadu ànábì fi mẹ́sìnà kò ṣe. ẹ̀rí ó tètè padà tó ló mọ̀ pé wọ́n bí dákú túmọ̀ sínú yẹn ní ẹ̀fẹ́ méjì ẹ̀fẹ́ mẹ́ta ẹ̀fẹ́ mẹ́rin gbà tó wá yàwọ́ bí ló ti ké tiẹ̀ lóòótọ́ ti kọ́kọ́ da kéwú náà o tó ní wà ní wà ń bíbẹ̀ kìí ṣe and tàbí ni kò sẹ́ni kankan tó ta kò rí láyé àfàwọn tó bá ti ṣe wèrè gidi tó ti ya wèrè gidi tó yẹ pé kò sí tí ò lè fẹ́nu ẹ̀ sọ́n pa ọ̀rọ̀ Al-Qur'ani mọ́ nínú àwọn Sufi nìkan ni mo ṣe bẹ́ẹ̀ nínú àwọn Sufi
tàbáwọn míì náà tó náà kàn fẹ́ sórí ibi wájú Ọlọ́run bá kọ́lọ́ mọ́ jẹ́ sórí ibi wájú Ọlọ́run ó máa dùn yàn gbà míì nígbà tí wọ́n kàn lálù rẹ̀ pàgà àyà Kùránì ó wá ń twist ẹ̀ bó ṣe wù ẹ́ ó yọnu ní. tú ni ìtumọ̀ rẹ̀ nọ́mà ṣùgbọ́n ẹja gbèsè tú ni anabi wa Muhammadu anabi fi mẹ́sìnà kò ṣe tú ni ìtumọ̀ rẹ̀ nọ́mà ṣùgbọ́n ẹja gbèsè tú mọ́sìnà. ẹ mọ̀ gbọ́ o méjì ni wà. ẹ mọ̀ gbọ́ o ó náà sọ pé kì í ṣe túmọ̀ ní túmọ̀ rẹ̀ nọ́mà ṣùgbọ́n ẹja gbé sí tù ẹ̀rí wo ló fi gbé sí tù ọmọ àkẹ́ torí kó fẹ́ ṣe sí náà ẹ̀rí wo ló fi ṣe kí ni o ló fi gbé sí tù torí kó fẹ́ ṣe sí náà àbọ̀wá gbádùn ni ẹ̀rí wo ẹ̀wẹ̀ bá wa share program ẹ̀ bá wa like ẹ̀ bá wa love rẹ̀ tí bá wa share rẹ̀ ẹ̀rí wo ló fi gbé sí tù kò yé mi sáwọn yẹn ti bá mi wáyà tí mo sọ yẹn wá Quran 35 àyà alákọ̀ọ́kọ́ àwọn èèyàn ti gbé wa àmọ́ sì ti gbé wa kí wọ́n jẹ́ pé mi ò wo kọ́mẹ́ǹtì yẹn ti sá lọ torí ẹ̀ bá tètè wo kọ́mẹ́ǹtì yóò ti gorí ara wọn. Suratu Fatir Quran 35 àyà alákọ̀ọ́kọ́ mo rò pé àyà kí ni o àyà alákọ̀ọ́kọ́ òun ni so ẹ máa gbọ́ o Ọlọ́run sọ nínú àyà yẹn wípé a'udhu billahi minash shaitanir rajim ìbẹ̀rẹ̀ àyà gan ni bismillahir rahmanir rahim. الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير. Ọlọ́run sọ wípé alhamdulillahi fatiri samawati wal ardi Ọlọ́run ní ẹjọ́ ẹ má gbàgbé o 8:15 irọ́ àtàbòsí tó wà behind the case obìnrin tán pè ní Mansura Adéọlá Adépọ̀jù pẹ̀lú akadipu yẹn Malam Yusufu Adépọ̀jù tán fi wá lọ sowọ́ pọ̀ mọ́ra wọn àwọn Sufi tán wá ń ṣe ẹ̀rẹ̀ kí yẹ́sà lókàdá sí program lórí ẹ̀ ó tún dìde sọ pé torí ẹni tẹ́ ọ̀rọ̀ yìí kàn gangan ló mọ̀ fi ẹ ṣe máa pray rẹ̀ ó dìde sọ ẹja pẹ̀lẹ́ ní 8:15 àpáta mo fẹ́ sọ̀rọ̀ Sufi ìyàwó anet mo fẹ́ fi ṣe 8:15 ẹja pẹ̀ mo ti sọ gbogbo àti láti fẹ́ mọ gbógun tàwọn èèyàn torí pé wọ́n takò yín torí òdodo ẹ bèmí náà bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pé mi ò wulẹ̀ tí ìjáde wá sọ tẹ́ fi sọ lórí program yìí lánàá pé oníyàwó mẹ́ta ní pè tí ń dìfẹ́ǹdì wọn ṣé ẹ pẹ́ ń sọ màá sọ yún náà Ọlọ́run ní mímọ́ fún Ọlọ́run ọba tó ṣe wípé fátìrì samawati wal ardi tó ṣe wípé òun náà ló dá sánmọ̀ àti ilẹ̀ fátìrì samawati wal ardi tó ṣe pé òun náà ló dá sánmọ̀ àti kíni o àti ilẹ̀ mímọ́ fọ́lọ́run ọba náà ń bọ̀ mo rò pé mímọ́ fọ́lọ́run ọba tó ṣe wípé òun ló dá sánmọ̀ àti kíni o àti ilẹ̀ wọ́n wá ní fátìrì samawati wal ardi já ilil malaikati rusula Ọlọ́run tó ṣe wípé òun ni ó dá àwọn màláíkà tó ṣe wọ́n lójíṣẹ́ uli ajeniha tó sì jẹ́ wípé wọ́n níyẹ̀ Ọlọ́run ní masina ṣé ẹ rí masina tí ó fẹ́ túmọ̀ ìmọ̀túmọ̀ rẹ̀ ìtumọ̀ masina ò kì í ṣe méjì ibùdó bá láwọn tó bá ń tú Kùránì tó bá ń tú méjì kèé ṣe kí ni o kèé ṣe méjì lẹ́ẹ̀fì kó sọ wípé kò túmọ̀ sí méjì náà máa tún play mo fẹ́ jó mọ̀ pé inú ọ̀rọ̀ rẹ̀ náà mo ti mẹ́rin ẹ̀ wá. wàsùlásà ló wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wàsùlásà pẹ̀lú mẹ́ta wà rùbá pẹ̀lú mẹ́rin ní sẹ́wù sọ fún wọn wípé nítorí ẹ̀ ni ànábì wa Muhammadu ànábì fi mẹ́sìnà kò ṣe tù ní ìtumọ̀ rẹ̀ nọ́mà ṣùgbọ́n ẹjẹ́ àgbèsí. ṣètìgbọ́ ó ní mọ́sínà kìí ṣe tù ní ìtumọ̀ rẹ̀ nọ́mà bẹ́ẹ̀ ni ṣé ẹ rí ìtumọ̀ náà sọ pé àáfà ti ṣe mọ́sínà mo rò pé ó ní àáfà ti ṣe kí ni o àáfà ti ṣe mọ́sínà kò sí nǹkan tí ń jẹ́ mọ́sínà ní méjì ìtumọ̀ mọ́sínà òun ni méjì yàtọ̀ sí méjì o nínú èdè o ìtumọ̀ mọ́sínà òun ni kí ni o méjì ló jẹ́ pé ẹni tó bá ṣe ìyàwó kejì ó ṣe sáníyà ni ó fẹ́ àzáwójátú àsáníyà kìí ṣe ìyàwó mọ́síná kò sóńtọ̀nù kí ó láyé ẹ̀rí pòun gan ẹ̀fọ́ ẹni tó fẹ́ sọ̀sọ̀kúsọ gan òun náà ti sọ nínú kéwù tó bá sọ wípé mọ́síná ìtumọ̀ rẹ̀ ní
méjì kìí ṣe méjì ẹyọ kan ìtumọ̀ rẹ̀ ní kí ni o méjì méjì ìtumọ̀ rẹ̀ nìyẹn sulas mẹ́ta mẹ́ta masina wa sulasa yẹn ọlọ́run ní ẹ fẹ́ ìkéyìí tó bá wù inú àwọn obìnrin eléyìí tó bá tẹ́yìn lọ́rùn masina méjì méjì ẹ lè fẹ́ obìnrin nínú méjì méjì ní kẹ́ ẹ máa fẹ́ tó bá wù yẹn síbẹ̀ wa sulasa tàbí máa púrúfù rẹ̀ fún ọ òun náà ló wà nù àyà tí mo kọ́ ọlọ́run dá àwọn màláíkà lẹ́yìn tó ṣe wọ́n ló jíṣẹ́ lẹ́yìn tó ṣe parí inú wọn tó lè níyẹ̀ ní ìyẹ̀ méjì 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 ní tiẹ̀ tàbí kẹsìrẹ́ lómi tó níyẹ̀ mẹ́ta mẹ́ta ṣé plus náà tọ̀dọ̀ tiwọn náà wípé ẹlẹ́ni ìtẹ́ pé màláíkà tí ó ní ìyẹ̀ méjì plus mẹ́ta plus mẹ́rin plus bó ló ti rí àwọn tó bọ́ kọkùnrin láyé lóyìnbó wọ́n lè tú bẹ́ẹ̀ tí wọ́n o ẹ̀pá wò ní ẹsẹ̀ mọ́ ṣàlàyé wà níbi bẹ́ẹ̀ kìí ṣe plus ìmọ̀ ṣe ń tu náà èmi kàkùrẹ́ òyìnbó mo rò bóyé ṣùgbọ́n ilé ìwúlẹ̀ fẹ́ ṣàbòsí ni ó mọ̀ túmọ̀ rẹ̀ wà níbi bẹ́ẹ̀ wà sùlásà ọlọ́ọ̀bá dá wọn màláíkà lẹ́yìn tó ṣe wípé ó fún wọn ní ìyẹ́ á rí nínú wọn tán ní ìyẹ́ mélòó méjì méjì àwọn oní méjì méjì wà ìtumọ̀ rẹ̀ ni ẹ o oní mélòó méjì méjì wà oní mẹ́ta mẹ́ta wà wàrúbá oníkíni o mẹ́rin mẹ́rin wà ọ̀sùlásà mẹ́ta mẹ́ta nìtumọ̀ rẹ̀ kìí ṣe mẹ́ta wa mọ́sánná méjì méjì nítorí ẹ̀ lẹ́bìrì pọ́ padà wípé kò túmọ̀ sí torí ò lè sọ ní sí pé ọlọ́ọ̀ni kẹ́ fóbìnrin méjì méjì àti mẹ́ta mẹ́ta àti mẹ́rin mẹ́rin ẹ̀ rí i pé òun náà mọ̀ pé kò ní lọ òun náà mọ̀ pé kí ni o òun náà mọ̀ wípé kò ní lọ wọ́n bí dà òun náà mọ̀ pé kí ni o òun náà mọ̀ wípé kò ní lọ ó mọ̀ láyé wọ́n bí dà méjì méjì ó ní túmọ̀ rẹ̀ mẹ́ta mẹ́ta bò ibo ló ti rí wípé ẹ̀fẹ̀ méjì and mẹ́ta wàhálà irọ́ ni èmi onígẹ̀sẹ̀ mọ ṣàlàyé pé irọ́ ni gbogbo ayé mọ̀ yùn ó wá nítorí ẹ̀ níṣẹ́ Ibrahim nìyẹn sì náà fi yàwó mẹ́sàn-án ànábì náà yàwó mẹ́sàn-án ló fi sáyé òpùrọ́ ni ọ́ ànábì fi yàwó mẹ́sàn-án sáyé la ilaha illallah àti gbọ́ ìyàwó mélòó lánàbì wá ní tó fẹ́ fi yún sẹ́rí ìyàwó mélòó lánàbì ní olófin mẹ́sàn-án sáyé lọ mo gbọ́ ẹ̀ mọ́ bínú mo fẹ́ sáré tẹ́lẹ̀ sí nǹkan kẹjọ mọ́ bínú. ẹjọ mọ́ bínú ẹjọ mọ́ ń bọ̀ náà. mo rò bóyá a ti gbọ́ pé ànábì kú ó fìyàwó mẹ́sàn-án lẹ̀ ṣèbí mẹ́sàn-án kọ́ lànàbì fẹ́ ó sáà kò fẹ́ ju mẹ́sàn-án lọ ó ṣe lọ́mú láti bẹ̀ ó làwọn táwọn àlè rẹ̀ pọ̀ lẹ́ẹ̀kan náà irọ́ ìyẹn nínú àwọn ibi tọ́lọ̀ ti sànábì lẹ́sà àtẹ́ pé ànábì nìkan ló lè dá ṣe ànábì nìkan ni ìbò wà ní Kùránì náà so orí ní Kùránì ni nígbà tó lọ́n sọ pé táwọn èèyàn bá wá bá ànábì ọ̀nà tánábì ó gbà fẹ́ wọn ṣé wọ́n lè ṣe irú ẹ̀ ni ànábì nìkan ló dàbọ̀ yìnbẹ́ sọ̀rọ̀ bíbẹ̀ yẹn pọ̀ torí kí n tẹ̀sẹ̀ mọ́ lọ bíbẹ̀ yẹn mo tún dààmú ara mi ni tòsí yìí gan ti clear jẹ́ wá fún ọ láwọn àdìsù kan orí rẹ̀ ó ti gbálẹ̀ ó fẹ́ parọ́ fáyé torí pé ó fẹ́ ṣe zìnà torí ntẹ́mi rí sínú o torí pé ó fẹ́ ṣe zìnà ṣùgbọ́n àwọn tó yàtọ̀ sí wọ́n gan àwọn Sufi wọn ò lo eléyìí mọ́ àdìsù kan báyìí làwọn yẹn mọ́ lò tí wọ́n sọ pé Ànábì sallallahu alaihi wasallam sọ wípé tó bá di ní ọwọ́ gbẹ̀yìn gbà ó mo fẹ́ kàdísì yẹn fún wa Ànábì sọ àdìsí Anasi Ànábì sọ pé sami'tu Rasulullahi sallallahu alaihi wasallam yaqul Ànábì sọ pé tó bá di gbóǹgbọ́ tànàbí ń sọ wípé min ashirati sa'a nínú àpẹẹrẹ ìgbẹ̀yìn ayé ni wípé an yaqilla al-ilm tó bá di ìgbẹ̀yìn ayé ìmọ̀ máa kéré ìmọ̀ máa ṣe kí ni ìmọ̀ máa kéré gan wa yadhharu al-jahl àìmọ̀kan ló máa wá fọ́n ká tó máa pọ̀ wa yadhharu zina wà pọ̀ táwọn yóò máa ṣe zina gan
zina ti pọ̀ ju àwọn ayé ò mọ̀ ṣe zina gan wataksuru nisa àwọn obìnrin ó sì pọ̀ wayakilu rijal àwọn ọkùnrin ó sì kéré hatta yakuna li khamsina imra'atan al-qayyimul wahid tó fi jẹ́ wípé obìnrin kan ọkùnrin ẹyọ kan péré obìnrin 50 ọkùnrin ẹyọ kan péré ló máa wà fún wọn ìtàwọn Sufi jẹ́ ọ̀kọ́ bá mi sọ ọ̀rọ̀ yìí rí ìgbà yẹn àwọn alékéw ìṣẹ̀lẹ̀ pé Sufi bọ̀bọ̀n ó ti pẹ́ o nínú àwọn ọmọ adé kílékún àbíkí náà mọ̀ pé sọ́ba adé kílékún náà mọ̀ pé bàbá ní ìmọ̀ràn tí mo sá bóyá adé kílékún náà ní nínú àwọn ọmọ wọn ni òun lè sì mọ rí mímí ò dá mọ̀ tí ń bá rí wọn ló wá sọ fún mi pé káwọn sọ pé àǹfẹ́ ní tí mo sọ yìí nísìnyí ní tí mo sọ yìí tí mi ti gbéraga ó ti lé lọ́dún 10 tí mi fi sì gbéraga wọ́n wá sọ fún mi pé ǹjẹ́ ìmọ̀ pé kí ẹ̀mọ́ fẹ́ yà ojú 4 lọ ànábì gan sọ náà ní tó bá dìgbẹ̀yìn ayé a sì ti wà gbẹ̀yìn ayé báyìí obìnrin 50 ni yóò mọ̀ bo ọkùnrin kan ẹ wá bá ń bi wọn pé kápẹ́ túmọ̀ rẹ̀ ní wípé o lè fẹ́ jìyàwó 4 lọ ànábì náà sọ ń bẹ́ wípé wàyàdharu zina máa pọ̀ sẹ́tùmẹ̀ ni pé kó máa ṣe zina ni sọ́bàlà káàmì kó máa ṣe zina ìtumọ̀ rẹ̀ kọ́ ni wípé kọkùnrin ó lọ fẹ́ yàwó 50 ànábì tó wá ń sọ pé tó bá dìgbẹ̀yìn ayé yẹn làwọn Sufi mi sì ẹ̀ mọ́ lò tẹ́lẹ̀ lọ méjì tó lè kó bá wá wọ́n náà wá sọ ó ní ẹ kẹsì mọ́ wo mọ́sánná ò túmọ̀ sí kí ni o kò tún ọmọ akẹ́ ó ní mọ́sánná lóòótọ́ náà kò túmọ̀ sí méjì tóró tí mo pé tóun ò bá sọ́ba ò lè rọ́nà lọ wọ́n bí dà kò lè rọ́nà lọ wọ́n bí dà torí pé kò lè sọ pé Ọlọ́run sọ pé ẹ fẹ́ yàwó méjì tàbí mẹ́ta àti mẹ́rin kò lè lọ́nà lọ òpùrọ́ ẹ̀wọ̀n yóò sì túdélẹ̀ o wọn máa jẹ́ túdélẹ̀ o ẹ wá jẹ́ sáré fún aláwọ̀ àdìsí kan ìkan nínú àwọn sọ̀hábà ẹ jẹ́ kọ́kọ́ mú ilé ìwà náà èwo ni kọ́kọ́ mú àdìsí pọ̀ ni ẹ jẹ́ kọ́kọ́ mú ilé ìwà Ibn Umar ló gba àdìsí wa à ń pè nìkan ní Goilan bun Salama asakọfi olèmi o asakọfi lele asakọfi olèlè kò ní kọ́ yìí ò ní ní mọ́dù asakọfi Banu Sekif òun làwọn eléyìí ìdílé kan ni mo rò kóyé ó ní Goilanu bun Salama asakọfi yìí aslamu ó gba aslamu wàláwú ashru niswa ó sì ní ìyàwó 10 fili jahiliya lásìkò kíni o jahiliya lásìkò ìwọ lọ mú wá fún wa lẹ́yìn ànábì tó yẹ pé Ọlọ́run dìídì ṣe min khasa'is rasul Ọlọ́run dìídì lọ mú sàbẹ tó ṣerú ẹwà àwọn náà láìkè obìnrin ọmọ àkẹ ó ní Ghailanu yìí ó gba islam ṣùgbọ́n nígbà tán ìyàwó tó ní gbogbo ìgbà yẹn kó tó gba islam ó jẹ́ 10 ẹ wo wa hadith 103 hadith 1128 ó wà ní Ibn Majah hadith 1153 ó ní fa aslamna ma'ahu àwọn ìyàwó rẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá iná wọ́n wá gba islam pẹ̀lú ẹ̀ fa amara an-nabiyyu sallallahu alayhi wa sallam anabi wa paláṣẹ wípé an yatakhayyara arba'an minhunna anabi ní o láǹfààní ju kó fẹ́ 4 lọ́nu wọn o torí wípé ní islam a lè fẹ́ ju ìyàwó 4 lọ sallallahu alayhi wa sallam èmi ti sọ fún yín Ọlọ́run lákàn mọ́ bẹ̀ kó mọ́ bù wá láṣìírí ajá mú wa kó mọ́ lọ déédéé tẹ́ bá sọ̀sọ́kúsọ lóru ìdájí kùtùkùtù ó ṣe kí ni ó gbẹ̀rì ẹ̀ bẹ́ẹ̀ ni adékilékún ni lóòótọ́ ẹnìkan tí bá mi gbé wá adékilékún ni bẹ́ẹ̀ ni ọmọ adékilékún lẹ́ni tí mò ń sọ yẹn gangan bẹ́ẹ̀ ni ìgbà ya gbowó náà ni mò ń gbé ńgbà yẹn fọ́mà yìí mọ̀ mú ui ṣeun ó sọ fún mi bẹ́ẹ̀ mo rò kóyé arìnrìn sọ pé àdìsí pọ̀ gẹ́gbẹ́ pàmòjù àdìsí lọ àdìsí nǹkan kọ́lá ń kó mo ti kó tẹ́ àyà Kùránì ìwọ́n ń sùn gbà yẹn ni òun sùn gbà yẹn àdìsí ò fi kankan kò fi kankan àlẹ́ àdìsí compare Kùránì tóbi ju àdìsí lọ mọ̀sẹ̀ fi wọ́n wéra wọn gan wọ́n sì kí ni wọ́n fi wọ́n wéra wọn so ṣùgbọ́n tó bá sọ pé olù àdìsí tí ẹ kàn fẹ́ ta dànù ni so Ànábì sallallahu alaihi wasallam ó ní kó kọ 4 lẹ́pẹ́ kó kọ 6 alẹ́ 4 péré náà ló láǹfààní àti mú nínú wọn torí kò lè fẹ́ ju kíni lọ kò lè fẹ́ ju 4 lọ àrìndí ó Sufi mi ò tún mọ takò mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ó náà ní àgírí pẹ̀lú ó Sufi ẹgbẹ́ wọn ṣùgbọ́n wọ́n fẹ́ bora wọn láṣìírí mo rò pé àdìsí wa pọ̀ bẹ́ẹ̀ bí mo ṣe sọ ẹ jẹ́ mú mi wá à ń pè nìkan ní Qais ibn al-Harith àbá ti pẹ́sìn sọ pé àlè fẹ́ ju 4 lọ
àtúwárà àwọn tó ṣe wípé wọ́n ti níyàwó tó pọ̀ tẹ́lẹ̀ tánàbí ni ẹ kọ́ lẹ́ni ò lè fẹ́ ju mẹ́rin lọ oníkọ́lá aslamtu wa indi thamani niswa aslamtu wa indi thamani niswa mo gba sílámù lọ́dọ̀ ọ̀rọ̀ tí mo sọ lẹ́gẹ̀ẹ́jẹ́ tó sọ pé ògbà tẹ́ bá sọ̀rọ̀ láàmú fún ilé sí kọ́lọ́n àti mọ̀ bùwá láṣìírí yẹn ni pé iṣẹ́ tá à ń ṣe kọ́lọ́n mọ̀ gbọ́ wa sókè níbi iṣẹ́ wa so gbàgbé ẹ̀ àti ráyè tí so aslamtu wa indi samani niswa mo gba sílámù mo sì ní obìnrin 7 kí n tó gba sílámù mo ti fẹ́ àwọn obìnrin 7 fadhakarutu dhalika linnabiyyi sallallahu alayhi wa sallam mo wá sọ fún ànábì wípé ìyá 7 mo mọ̀ ní faqala an-nabiyyu sallallahu alayhi wa sallam bí wàá sọ fún pé ikhtar selecti minhunna 4 nínú wọn 4 péré wọn ò bí dáa kò lè ní ju ìyàwó ju 4 lọ gbogbo ọ̀rọ̀ tí ń sọ yìí kò sáfà àti mọ́ sọ̀rọ̀ ẹ̀ àfàwọn tọwọ́ bá ti tẹ̀ tán ti ṣe mùsíbàtàn yanyan ẹ mọ́ gbàgbé ní aago 8 kọjá ìṣẹ́jú 15 8:15 a fẹ́ ṣe àlàyé kíni o in tó wà behind ọ̀rọ̀ obìnrin tán gbé kíni rẹ̀ káàkiri àti Malam Yusuf Adépọ̀jù so ibo ni mo wá ń lọ ni wípé àwọn tó ti ṣerú ẹ̀rí gan Ànábì sallallahu alaihi wasallam yóò tún sọ fún wọn wípé ò lè fẹ́ ju 4 lọ àdìsí mi tún nìyẹn o ṣé tó mú mi wá ṣé tó mú mi wá ó wà dáadáa a sì ti mú kí ni o àyà Kùránì ìpanupọ̀ àwọn àáfàá wa wà lórí pé kí ni o Ànábì sallallahu alaihi wasallam wípé ànábì tó bá fẹ́ yàwó jù bẹ́ẹ̀ lọ nínú àwọn tó náà fi dó min khasa'isihi min kí ni o min khasa'isihi Ọlọ́run subhanahu wa ta'ala ìbá ní ẹsẹ̀ mọ́ ṣàlàyé èyàn but torí pé wọ́n pọ̀rọ̀ yìí àwọn Sufi mi gò ní gbà nǹkan tó ṣe kí ni o wọn ò ní gbà tó sọ yìí wọn ò ní gbà lọ́wọ́ ẹ̀ láyé wọn ò ní gbà lọ́wọ́ ẹ̀ tọ́rọ mọ̀ wípé ó ṣe kí ni o ó ń pa irọ́ ni ṣùgbọ́n Sufi lòun náà ó sì fi rinlẹ̀ fún wa pé ó ń Sufi pé ní tí ṣèkọ́ nínú yẹn sì náà tí wọ́n sọnù ọmọ àkè ó ti gbọ́n ó jẹ́ sọ pé mọ́sínà náà túmọ̀ sí torí bò ló ti fẹ́ tu pé Ọlọ́run ká fómìnrin ní 2 àti ní 3 àti ní 4 ìtumọ̀ ẹ̀dẹ̀ nìyẹn ìtumọ̀ ẹ̀dẹ̀ kọ́ ni àti gan tàbí Ọlọ́run ẹ lè fóbìnrin ẹ lè fẹ́ 2 gbogbo yín ni mo fẹ́ 2 àwọn náà sọ pé tó bá ẹ wá fẹ́ mọ́ mú 2 náà ẹsẹ̀ mú 2 tàbí kẹ́ ẹ̀ ti mú 3 tàbí kẹ́ ẹ̀ mú 4 kèé ṣe ẹ̀ mọ̀ pé kò lé and àti kò lè lọ pẹ̀lú túmọ̀ mọ́sínà tó sọ pé kèé ṣe túmọ̀ ẹ̀ nìyẹn òun náà ti mọ̀ torí kò lè sọ pé Ọlọ́run sọ pé máa fóbìnrin 2 ní kẹ́ ẹ fẹ́ àti 3 àti 4 ẹ di pé tó bá lo àti gan ẹ mọ̀ gbọ́ o tó bá lo àti níbi ibẹ̀ yẹn yóò mọ̀ túmọ̀ sí pé a tún lè fẹ́yàwó ju 3 a lè fẹ́yàwó ju 3 tàbí 4 tàbí 2 lọ torí pé àti ò lè lọ pẹ̀lú ìtumọ̀ 2 ó yà ètè sọ wípé ìtumọ̀ rẹ̀ kọ́ nìyẹn lóòótọ́ náà ṣùgbọ́n ẹ ṣàjà lò bí ó ṣe lò bẹ́ẹ̀ ìwọ ló kọ Kùránì. pẹ̀lú 4 ní sẹ́wù sọ fún wọn wípé nítorí ẹ̀ ni ànábì wa Muhammadu ànábì fi mẹ́sìnà kò ṣe 2 ní ìtumọ̀ rẹ̀ nọ́mà ṣùgbọ́n ẹjẹ́ àgbẹ̀ sí 2 mọ́sìnà 2 ni. ṣé ẹ gbọ́ mọ́sìnà kìí ṣe 2 ní ìtumọ̀ rẹ̀ nọ́mà wàá plọ́ọ̀sì ẹgẹ́ ti ní ìsinyìí kìí ṣe 2 ní túmọ̀ rẹ̀ nọ́mà ó ti jó yé wa náà wípé ìgbà tó ti mọ̀ pé mọ́sánná náà kìí ṣe 2 ní túmọ̀ rẹ̀ nọ́mà ó gbé sí bó ṣe wù ọ́ ni wà tó lọ mú wáyé náà tó lọ túmọ̀ and dẹ́kọ̀ ní túmọ̀ rẹ̀ ń bí bẹ́ẹ̀ tàbí ni ìwọ ló mọ̀mọ́ tú sí bẹ́ẹ̀ ìwọ náà ti mọ̀ pé ń túmọ̀ bẹ́ẹ̀ ó tó wá padà dákọ̀ wá omi lọ mú ibi tó ti rí wá nu ké ọmọ àkè. mọ́sánná kò ṣe 2 ní ìtumọ̀ rẹ̀ nọ́mà ṣùgbọ́n ẹjẹ́ àgbẹ̀ sí 2 mọ́sánná ó ṣe gbé sí 2 sí wọn ló kọ Kùránì ni ṣùgbọ́n táàgì káwọn ilé ń tú Kùránì nífẹ̀ẹ́ ẹnu ni ó ní kìí ṣe ìtumọ̀ rẹ̀ ní 2 nọ́mà ṣùgbọ́n ẹjẹ́ àgbé sí ó gbé sí ni o yóò tún wá gbé mi náà sí. 2 ni wà kìí ṣe tàbí wà ṣẹgbọ́n plọ́ọ̀sì 3 ni. ó ní kìí ṣe tàbí nítumọ̀ wà yẹn mo rò bóyé kìí ṣe tàbí nítumọ̀ rẹ̀ wà plọ́ọ̀sì rẹ̀ ni ó ti jẹ́ ká yé wa náà wí pé ó gbé sí náà ni nígbà pé mọ́sánná náà ó gbé sí ni tàbí tó wà ń bẹ́ẹ̀ náà wà lọ gbé and ó lọ gbé sí. wà plọ́ọ̀sì 3 wà rúbà tó bá plọ́ọ̀sì 2 pẹ̀lú 3 kí ló máa jẹ́ 5 tó bá plọ́ọ̀sì 5 pẹ̀lú 4 kí ló máa jẹ́ 9. bàbá ṣe Ibrahim wá sọ pé lè ájìlì sáà nìkan nítorí ìyẹn máa tààrọ̀ súlì láì aláǹsáwùjà ti tíṣà nítorí àlànàbì wa Muhammad ṣe fìyàwó 9 lẹ̀ láyé tó fi kú ṣé 4 ni ìyàwó ànàbì tẹ̀ mọ́ ká wáyé tó jẹ́ pé 4 náà máa sọ pé Islam gbọ́ wa
irọ́ ni ibẹ̀ yẹn wá ní wà ní díbùtún Allah. onírọ́ ni yín tó sọ pé ṣèpẹ́ mi nìyẹn ti sọ èmi ò mọ̀ bóyá ó sọ àbí ò sọ ìsọpọ̀ sọ bẹ́ẹ̀ o èmi ò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ló sọ wípé ṣèpẹ́ mi nìyẹn sí àwọn ó sọ tí ó yé bá wọn. irọ́ òsì ti ń pa irọ́ ti pọ̀ jù fáwọn oníṣúfì torí tọ́lọ́ mo ti ṣàlàyé ànábì níyàwó ju 4 lọ nínú àwọn nǹkan tó ṣe pé ọlọ́run fi dá ànábì sàlẹ̀ sàǹtì ẹ̀ ni ó sì pọ̀ tí mo lè mọ má pẹ̀rẹ̀ rẹ̀ wá ṣùgbọ́n yóò gbà mí tó ní pé tí ó ń jẹ́ sẹ́mo ṣàlàyé bí ni pé bí ìgbà tí mò ń dára mi láàmú ni toró clear sí gbogbo ayé àwọn tó bí gan àwọn tán jọ tẹ́jọ wà ń bíbẹ̀ tó kọ́kọ́ bí kí náà sọ wọ́n ní irọ́ lòun wípé 4 ìwọlọ̀ ní sọ pé 9 ni ọlọ́run lọ́wọ́ sọ pé wà ní kíftún ànípẹ́ parí o ẹ mọ́ gbọ́n tí ó sọ. ẹ wá ní wà ní díbùtún aláàtàdìlò fáàfù yẹn tó jẹ́ fáàwá yídà yẹn ìgbà táwọn onítẹ̀físìrì tọ́ bọ̀ wọ́n ní fáàfù yẹn fáàfù lè fákìrì ìkúntà fàkìrà. ẹjọ́ torí tọ́lọ́ nínú kéwú oníkùránì ìwọ náà kéwú yẹ́sàlú náà ká gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ́ bayé jẹ́ tẹ́ ẹ mọ́ balẹ̀ jẹ́ fáàwù wo ní jẹ́ fáàwù lè fákìrì nínú kéwú torí tọ́lọ́ ó tún ní fáàfù kọ́ tó máa fẹ́ kọ́lẹ̀ tó fẹ́ kọ́ tán fáàwù ni kìí ṣe kí ni o kìí ṣe fáàwù ni fáàwù wo ní jẹ́ fáàwù lè fákìrì ìwọ bó ṣe máa túkúrà bó ṣe rí nu o fáàwù òṣì tó ń sọ̀rọ̀ nípa òṣì wàláì kò sí fáàwù tí ń jẹ́ bẹ́ẹ̀ nù kéwù kò sí fáà kẹ́kẹ́ tí ń jẹ́ fáàwù lè fákìrì nù kéwù wàláì tàláhì súnmọ́bìlà lẹ́dílà ìlàhà ìlàhùwà kò sí fáàwù kankan tí ń jẹ́ kí ni o fáàwù lè fákìrì nínú kéwù kò sí fáàwù lè fákìrì kò sínú kéwù náà ibo ló ti rí fáàwù lè fákìrì nínú kéwù kí ló tẹ̀ ń ṣe báyìí kí ló dé tẹ̀ ń ṣe báyìí kí ló dé tẹ̀ ń ṣe báyìí ẹ wò tó bá dín ní alẹ́ ní 8:15 ṣe ọ̀rọ̀ ọmọbìnrin tó ń gbé káàkiri yẹn màá bá yín kó àwọn ẹ̀rí oríṣiríṣi wá àwọn ilé kan ń parọ́ ẹ bá fẹ́ bẹni lẹ́ni ló kọjá wọn lọ́sọ̀ àdépọ̀jù ẹ bá fẹ́ bẹni lẹ́ni ló kọjá kí ló dé tán fi ṣépè fún yín ni fáwùlì fákìrì yẹ́sà lúná kàṣọ́ wà nù kéwù fáwùlì fákìrì oníkùránì fáwùlì fákìrì ẹ̀sà kèwọ́ sì mọ́ lárúbọ̀ sì mọ́ ṣe yẹ́nì mọ̀ nǹkan fàlì ẹ̀tẹ̀ kí ni kò sì mọ́ ṣe làádìrì wọ́n lè gbìnà làádìrì wọ́n sì mọ́ ṣe lárúbáwá ibo ni fáwùlì fákìrì wà nù kéwù ó ní fáwùlì fákìrì nìyẹn torí wípé sẹ́ni tí ò bá pè ní fáwùlì fákìrì tó pé òun tí ò bá pè ní fáwùlì fákìrì tó pè ẹ̀mẹ̀sìn tó máa ṣe ẹ̀sìn ńláńlá ló máa ṣe ẹgbọ́ màá sàlàyé ẹ̀sìn tí ò bá ṣe ń bẹ̀ fún yín ẹ mọ̀ tún gbọ́ ẹ̀sìn tí ò bá ṣe tí ò bá lọ tún ní fáwùlì fákìrì tó lọ fi fẹ́nu rẹ̀ tún ṣùgbọ́n padà ṣẹ̀sìn náà. mọ́sínà méjì ni wà kì í ṣe tàbí nítorí ẹ̀ ni ànábì wa Muhammadu ànábì fi mọ́sínà kò ń ṣe tú ni ìtumọ̀ rẹ̀ nọ́mà ṣùgbọ́n ẹja gbé sí tú mọ́sínà méjì ni wà kì í ṣe tàbí wà plọ́ọ̀sì mẹ́ta ni wà plọ́ọ̀sì mẹ́ta wà rúbà tó bá plọ́ọ̀sì méjì pẹ̀lú mẹ́ta kí ló máa jẹ́ márùn tó bá plọ́ọ̀sì márùn pẹ̀lú mẹ́rin kí ló máa jẹ́ mẹ́sàn-án bàbá ṣẹ́fẹ̀ máa wá sọ pé lè ájìlì sáà nìkà nítorí ìyẹn máa tààrọ̀ súlì láì àlà sẹ́wọ̀jà ti tíṣà nítorí àlànàbì ànàbì wa Muhammad ṣe fìyàwó mẹ́sàn-án lẹ̀ láyé tó fi kú ṣé mẹ́rin níyàwó ànàbì tẹ̀ mọ́ ká wáyé tó jẹ́ pé mẹ́rin náà máa sọ pé Islam gbó wa irọ́ ni ibẹ̀ yẹn wá ní wà ní díbùtún aláàtàdìlò fáàfù yẹn tó jẹ́ fáàwá yídà yẹn ìgbà táwọn onítẹ̀físìrì tọ́ bọ̀ wọ́n ní fáàfù yẹn fáàfù lè fákìrì ìkúntà fàkìrán wáhìdán ni o má júdò. ṣẹgbọ́ ó ní ọlọ́wà sọ wípé tó bá jẹ́ wípé òní wípé fáwù lè fákìrì ní fáwù òṣì fáàtì ń sálàyé òṣì fáwù oníjẹ́bẹ̀ nù kéwù kí ló dé tẹ́ ẹ rí báyìí torí ìtọ́lọ́n kí ló dé tẹ́ ẹ rí báyìí sàn fi ṣe yín nẹ́ fáwù oníjẹ́ fáwù lè fákìrì nù kéwù ẹ mọ́ tó jẹ́ ó tu bẹ́ẹ̀ torí wípé ó ti sọ pé Ànábì sallallahu alaihi wasallam ìyàwó 9 ló fẹ́ wọn ò wá bí dá kó mọ̀ tún yẹn bá wọn torí pàbà sí ẹyọ kan tọ́lọ̀ padà sọ wípé tẹ́ ẹ̀ bá lè ṣe déédéé o tàbí tẹ́ ẹ̀ bá wá lè ṣe déédéé o ẹyọ kan ní kẹ́ ẹ fẹ́ ààbò náà sí plọ́ọ̀sì wà yẹn mọ̀ yóò wá jẹ́ 10 ó yàtọ̀ sọ pé fáwùlì fákìrì níbo ló ti rí kí ni jẹ́ fáwùlì fákìrì wa in khiftum alla ta'dilu fawahida fáwọn oníjẹ́ fáwùlì fákìrì fáwùlì fákìrì wọ́n làwọn wà dé lọ́dọ̀ àwọn oníṣòfin irú àgbà kó àwọn èèyàn wá láwọn ilé ìbáyìí
fáwùlì fákìrì àfa jagbajagba. ọ̀tọ̀ pé yàrá kan ló ń gbé ẹyọ ọ̀kan ni o máa wáyé mọ́. àfa jagbajagba wọ́n sì bá kọ́ bí ọkọ rẹ̀ nù o. wọ́n ń ba ẹ̀sìn àfa jagbajagba wọ́n ń ba ẹ̀sìn Islam jẹ́ fún onísúfí. àfa jagbajagba. ẹni tẹ́ ẹ bá fún lọ́wọ́ tó bá ti ń yapa ẹ lé kì í sọmọ rẹ nìyẹn. bàbá kan àfa kan gbé ọ̀dọ̀ Sheikh Ibrahim wọ́n ń pè ní gúmi. ó burú parí nínú mímọ̀ ṣé wù kọ́ wọ́n tún fún nílẹ̀ àmú ó mọ pé ó pin. òun gangan ló lọ kọ́kọ́ lọ jẹ́ ọ̀tá Sheikh Ibrahim ní Saudi. ó lọ bá wọn ó ṣe meeting ó ní àfa kan wà ní Senegal wàhùwà mùsùlùmí oníkèéfèrí wọ́n ní bímọ ó fẹ́ yàwó kọjá súnà ìyàwó mélòó ni súnà ní afẹ́ mẹ́rin àbí irọ́ ni kéwú àbọ̀ ni mẹ́rin bò. kéwú àbọ̀ ni kò sí ẹni tó sọ Al-Qur'ani ò sọ pé mẹ́rin níyàwó àwọn àfa wa àná ìmí ò mọ̀ ìmí mọ̀ ń tu bẹ́ẹ̀ ẹ jọ fáńkì umọ tọ́ba làkúnmínà nìsáyì ẹ fẹ́ ní tó bá wù yín nínú obìnrin mọ́sìnà méjì wàásù làásà. fáńkì umọ tọ́ba làkúnmínà nìsáyì. masina wasulasa waruba. masina méjì waruba hàn. wasula. mọ̀sẹ̀ wàlẹ̀ àwọn bàbá máa sọ pé tàbí mẹ́ta kò sí lárúbáwá tàbí mẹ́rin wasulasa pẹ̀lú mẹ́ta. yes. tó wà ní Kùránì nìyẹn wasulasa ló wà bẹ̀ bẹ́ẹ̀ ni wasulasa pẹ̀lú mẹ́ta waruba pẹ̀lú mẹ́rin ní sẹ́wù sọ fún wọn wípé nítorí ẹ̀ ni anabi wa Muhammadu anabi fi mẹ́sìnà kò ń ṣe tù ní ìtumọ̀ rẹ̀ nọ́mà ṣùgbọ́n ẹjẹ́ àgbèsí tù mọ́sìnà ó ṣe gbé sí tù. wà kì í ṣe tàbí wà á plọ́ọ̀sì mẹ́ta ni wà á plọ́ọ̀sì mẹ́ta wà. ẹ̀yin náà gbọ́rọ̀ oníkèésè túmọ̀ rẹ̀ ní tù ṣùgbọ́n ká gbé sí tù wáì tó fi gbé sí tù. wáì ìdí àti ìtumọ̀ tó sì gbé sí tù sáwọn ló ní Kùránì ni wọ́n làmọ́ wà dé o ìwọ náà sọ̀kalẹ̀ fún ni tó fi gbé sí tù onílòótọ́ ìtumọ̀ rẹ̀ kọ́ aláwọ̀ wà dé lọ́dọ̀ àwọn Sufi wà ní Nàìjíríà yìí o ó ní ìtumọ̀ rẹ̀ kọ́ ni tù ṣùgbọ́n kásà gbé sí tù. mẹ́ta kò sí lárúbáwá tàbí mẹ́rin wàásùlàsà pẹ̀lú mẹ́ta. yes. tó wà ní Kùránì nìyẹn wàsùlàsà ló wà bẹ̀ bẹ́ẹ̀ ni wàsùlàsà pẹ̀lú mẹ́ta wàrúbá pẹ̀lú mẹ́rin ní sẹ́wù sọ fún wọn wípé nítorí ẹ̀ ni anabi wa Muhammadu anabi fi mẹ́sìnà kò ń ṣe tù ní ìtumọ̀ rẹ̀ nọ́mà ṣùgbọ́n ẹjẹ́ àgbèsí tù mọ́sìnà méjì ni wà kì í ṣe tàbí wà á plọ́ọ̀sì mẹ́ta ni wà á plọ́ọ̀sì mẹ́ta wà rúbá tó bá plọ́ọ̀sì méjì pẹ̀lú mẹ́ta kí ló máa jẹ́ márùn tó bá plọ́ọ̀sì márùn pẹ̀lú mẹ́rin kí ló máa jẹ́ mẹ́sàn-án. bàbá ṣe Ibrahim wá sọ pé lè ájìlì sáàdìkà nítorí yẹn máa tààrọ̀ súlì láì àlà sẹ́wọ̀dẹ̀tì tíṣà nítorí àlànàbì wa Muhammad ṣe fìyàwó mẹ́sàn-án lẹ̀ láyé tó fi kú ṣé mẹ́rin níyàwó ànábì tẹ̀ mọ́ká wáyé tó jẹ́ pé mẹ́rin náà máa sọ pé Islam gbó wa irọ́ ni ibẹ̀ yẹn wá níwà ìní dìbùtùm aláàtàdìlò fáàfù yẹn tó jẹ́ fáàwá yídà yẹn ìgbà táwọn onítẹ̀físírì tọ́ bọ̀ wọ́n ní fáàfù yẹn fáàfù lè fákìrì ìnkúntà fàkìrán wáhìdán ni o má júdò tó o bá ti rọrùn fún ọ tó yẹ pé yàrá kan ló ń gbé ẹyọ ọ̀kan ni o máa wáyé mọ́. sẹ́ẹ̀rì àáfà jagbajagba wọ́n ti kọ́kọ́ rẹ̀ bẹ́ẹ̀ ń gbá tèmi rí fídíò náà nù àáfà kíni o àáfà jagbajagba ṣùgbọ́n ẹni tẹ́ ẹ bá fún lọ́wọ́ tó bá ti ń yapa ẹ lé. àáfà jagbajagba bóun ṣe nípìnlẹ̀ àáfà jagbajagba ẹgbọ́n nǹkan tó ń ṣe òun náà ládẹ ti ṣàlàyé yẹn so gbọ́n wọn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn náà mọ̀ pé ń parọ́ náà ṣùgbọ́n fún àǹfààní àwọn míì tó lè fẹ́ sí kíni o tó lè